bàbá wa Alafin ọwọ́ adé bá mi ṣe kábíyèsí fún bàbá Alafin. Kábíyèsí o, ẹ ṣe ọba kó jẹ́ kó pẹ́pẹ́pẹ́ o, kẹ́pẹ́ lórí àpèrè àwọn baba ńlá baba yín. Kábíyèsí o, mo kíyín bàbá Alafin, mo kíyín o, mo kíyín sídìí ìyá, bẹ́ẹ̀ ni mo kíyín sídìí bàbá o. Kábíyèsí lẹ́ẹ̀kan sí o, àdẹ̀kù ọdún Ṣàngó tá a ṣe kọjá ẹ̀ lálálùkùtùkù wú ń bẹ́ o. Ẹ̀yin èèyàn ṣe ti gbọ́ ṣó ti dọ́dọ̀ yín mẹ́hàn. Alafin ọwọ́ adé bàbá wa Alafin of Ọ̀yọ́ ó gbé fún yín. Tó bẹ́ẹ̀ ni wọ́n máa mú aṣọ iyì ọrùn Gani Adams ní bàbá Alafin bá mú báyìí náà bá bọ́ lọ́rọ́ látòrí wá sísàlẹ̀. Wọ́n bójú Gani jẹ́ nínú ọdún Ṣàngó. Wọ́n ti bójú Gani jẹ́ o. Tó bẹ́ẹ̀ ni ṣe ti rí fídíò ẹ̀ tí ì rí. Òun náà ni mo ní kí n wá fi tó yín létí. Ẹ jọ̀ọ́ bàbá Alafin, kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Kábíyèsí o, ẹ ṣeun, ẹ wá wo fídíò fún. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o, àní rógun ajínigbé mọ́, èyí tó ti wáyé kò ní í ṣẹlẹ̀ mọ́ lọ́lá Elédùà. Mo kí kábíyèsí Elérúwà tí Èrúwà, ẹ ṣeun, wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ní ẹ̀tìlẹ́wàá wá fi ìjókòó náà yẹ wá sí, ẹ ṣeun gidi gan. Mo kí kábíyèsí Olú ti gbọ́ra, ẹ ṣeun gidi gan. Àjọṣe wa ò ní bàjẹ́ o. Mo kí kábíyèsí Leyin ti ìlú Ìpàkó, kábíyèsí Ọlọ́kọ̀ọ́ká ti ìlú Ọ̀káká, mo kí yín o. Kábíyèsí onímìlítì, mo kí yín o, ẹ ṣeun gidi gan ni, èmi ò lè gbàgbé yín, àbí kábíyèsí onímìlítì, ẹ ṣe gidi gan ni, mo dúpẹ́ o. Mo kí kábíyèsí Olóko ti Òkò náà, ẹ ṣeun gidi gan, mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ kú ìdìde náà. Mo kí kábíyèsí Olóró ti Lóòró, Ọ̀yọ́ lọ́láwà, Lóòró ní bàjẹ́ o, ẹ̀ṣẹ̀ ògidìgbà ẹ̀kú àdúró tí aláàbò. Kábíyèsí Ọlọ́rà, kí ẹ̀kú ìdílé o, ìlú Ọ̀rà náà ò ní bàjẹ́ lájẹ̀ Èdùmàrè. Ara Ọ̀yọ́ ilé ni Ọ̀rà ti jáde, inú mi dùn gidi gan ni. Ìmọ̀jú ń ṣe o, ẹ ṣeun. Mo kí kábíyèsí Ondo ti ìlú Òkè Òun náà, kábíyèsí, ẹ ṣeun gidi gan ni. Mo wá kí gbogbo àwọn Ọ̀yọ́mèsì tó wà ní ìjókòó, bàbá àgbà kí mo kí yín o. Thank you very much. Ẹ ṣeun gidi gan, ẹ kú ìdílé, ẹ kú àdúró ti Aláàfin náà. Mo kí gbogbo àwọn baálẹ̀ tó wà ní ìjókòó níbí, ẹ ṣeun bẹ́ẹ̀ ni ti rí. Ibi Aláàfin bá lọ lẹ̀ ń lọ, ẹ ṣeun, ojú òní tì í láti Èdùmàrè, ẹ ṣeun, mo dúpẹ́. Mo kí gbogbo àwọn aṣojú ìlú láti Spain, Portugal, Olo, thank you very much for coming around. Giving them intel, all the necessary, everything possible to make sure that you are there. Thank you, we really appreciate you coming around. And I'm saying this, we would always like to see more of you. You know, I hear this year, we would like to see you next year again. Thank you very much, ẹ ṣeun. Mo kí gbogbo àwa táwa ní ilé rẹ̀ náà, ọmọ ọba Ṣàngó. Gbogbo
ò tí ì joyè ṣùgbọ́n joyè. Mo kí kọ́múrẹ́ sọ́ba lójú náà ṣe ìtọ́jú Aláàfin ìlú Ọ̀yọ́ ní bàjẹ́ o ṣe ògidì lọ. Mo wá kí gbogbo ẹ̀yin oníwèé ìròyìn náà pátá tẹ wá síbí ìlédì ẹ̀ ní ṣiṣẹ́ o iṣẹ́ yóò wá níbi ìṣẹ́ láṣẹ ìgbìmọ̀ ẹ̀ mọ̀ lọ́rẹ́ ẹ̀ mọ̀ bọ̀rẹ́. Mo wá kí gbogbo wa pátápátá wá láti ọ̀nà dídì wá ṣe àjọyọ̀ ọdún Ṣàngó yìí ọ̀rẹ́ lámọ̀rí bára wa ṣe ṣe ládùúrà pé àwọn tá a ti tọdún yìí àwa náà la ṣe tẹ̀lé tẹ́ bá wo ọdún Ṣàngó ní ọdún tó kọjá ẹ rí pé títí ọdún yìí ó tún láàrin ju ti ọdún tó kọjá lọ wọ́n á fi eléyìí mo fi kí ẹ̀yin ìgbìmọ̀ pátápátá látòrí ìpàlà gomez àti gbogbo ẹ̀yin tẹ́ ṣe agbátẹrù ẹ̀ náà kò ní bàjẹ́ fún yín o mọ̀ ṣe ni ẹ ṣeun gidi gan. ọdún Ṣàngó táwa ń ṣe lónìí èmi gẹ́gẹ́ bí ẹnìkan inú mi dùn gidi gan ni ó lè jẹ́ pé ẹ̀ẹ̀kejì ni ilé ìjẹ́ fún. ẹ jọ̀ọ́ kó má dàbẹ́ ni wípé mò ń sọ̀rọ̀ sí yín lẹ́nu ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi níbi comment section jẹ́ àpàdé kí ni nǹkan tẹ́ rí nínú fídíò yìí kó má dàbẹ́ ni wípé mo sọ̀rọ̀ sí yín lẹ́nu ni o ṣé ẹ ti wò ó torí tí bá ní pé kí n gbé gbogbo full video mo wò ó dé òpin kò síbi tí bàbá Aláàfin Ọ̀wọ̀ Adé kò síbi tí wọ́n ti recognize Ààrẹ Gani Adams o gẹ́gẹ́ bí generalismus of Yoruba land ṣùgbọ́n ẹgbẹ́ lẹ́nu bàbá wa Aláàfin Ọ̀wọ̀ Adé wọ́n ní Ọ̀yọ́ ní Yorùbá Yorùbá lọ́yọ̀ọ́ orí àpẹẹrẹ yẹn ìwọ àtẹ̀mí dẹ̀ mọ̀ wípé Aláàfin àná àwọn ló fi Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams ló fi jẹ wọ́n sọ bẹ́ẹ̀ à ń bà bẹ́ẹ̀ o àwọn tó ń fún mi ní information yìí ó ti ń confam ni o bó tilẹ̀ jẹ́ wípé àsìkò tí ìtò tán ní kí n bẹ́ ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n nínú fídíò yìí nǹkan tí wọ́n sọ ó ti jọ o àárín yẹn ò gún mọ́ kò gún mọ́ kò dàbí alára pẹ̀lẹ́ Gani ẹni àwí fún ọba jẹ́ ọgbọ́n ẹni tí kò gbọ́ ń ṣe é ra òwe la fi pa torí ọmọ òkèdè jẹ̀yà o olóhùn gbọ́ tàwa ní tíjà tó sọ tàwa ní tíjà tó kàn sọ fún wa ká gbọ́. Mọ̀lẹ́rẹ́kọ́ ajáwé ẹ̀wù ọlọ́ṣà ọlọ́pàá amúpamù olójì máa wo fídíò ọlọ́pàá amúpamù olójì gíjìgì ọlọ́pàá amúpamù olójì. Bàbá Aláàfin Olórí Abíwùmí ìyá dáadáa my beautiful olórí ẹ̀rín náà ni ẹ pẹ̀lẹ́ mà èmi gbà fún yín Ọlọ́run. ẹ rí wípé àwọn èèyàn lọ ń gé etí Olórí Abíwùmí jẹ wípé bí bàbá Aláàfin Ọ̀wọ̀ Adé bí wọ́n ṣe recognize gbogbo everybody ní ibi àpèjẹ Ṣàngó ọdún Ṣàngó wọn ò tí recognize Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams bàbá kan jára ìgbà pé nìkéne ẹ̀yìn ìjọ ẹ̀nẹ̀ta ni ìwọ padà lọ wo fídíò yẹn kó tẹjú mọ́ rí wà á rí i pé bàbá kan gbójú pé ẹ̀yìn ìjọ máa sọ ìjọba recognize àwọn tá a recognize níta ni àárín yẹn ti dàrú kò gún mọ́ Gani àwa mọ̀ pé tó o bá attend ọdún Ṣàngó yẹn everybody á mọ̀ wípé rẹ́rẹ́ ti rún láàrin ẹ̀yin méjèèjì information wà lọ́wọ́ tèmi wọ́n ní àsìkò tí ìtò ni ṣùgbọ́n pẹ̀lú fídíò eléyìí táwọn fáǹsì mi ṣe yìí tán ní kí n treat yìí èmi náà wá gbé fún gbogbo ẹ̀yin ọmọ kóòtù ajíire ẹ̀yin ọmọ Yorùbá kí ló dé Ọ̀yọ́ ní Yorùbá Yorùbá lọ́yọ́ kí ló dé tẹ́ ẹ bójú olóyè yín jẹ́ àdára wà dára be calming down. Bàbá Aláàfin recognize gbogbo lóyè wọ́n ní wọ́n kí gbogbo lóyè wọ́n kí gbogbo lóyè wọ́n ní wọ́n kí gbogbo lóyè lẹ́yìn ìgbà tó fi gbogbo lóyè qualify everybody wọ́n ṣẹ̀ṣẹ̀ tó wọ́n tún wọn kí pẹ̀lú orúkọ kankan débi ọ̀dọ̀ Yọ́mèsì wọ́n kí gbogbo àwọn upgraded baálẹ̀ tó ọba wọ́n kí bàbá gan kí àwọn mídíà mi hàn ká ẹ bá tún yẹ kábíyèsí fọláàfin kábíyèsí ọ̀bí àfọ̀fọ̀gá tèmi olú ọmọ ìlú ẹkùn Ìgbòho owó bàbá dẹ́mì owó bàbá Yọ̀mídé owó bàbá dẹ́mì irú ẹkùn irú ẹkùn
wọ́n ní kínkín kí n tún ṣe kábíyèsí fáláàfin o bàbá ẹ recognize àwa mídíà yìí ìyẹn náà dẹ̀ dá o bàbá dẹ̀ recognize gbogbo everybody tó wà ń bẹ̀ yẹn àtàwọn aráàlú bàbá gan tún wá wọn kiri ó tó stage gan bàbá ò rẹ́ anybody tó ṣẹ́kù láti recognize wọ́n wá sọ dèrè pé wọ́n wá ń ṣeré àkàsà ẹni àwí fún ọba jẹ́ àgbà àìgbọ́ ẹ̀sìn dé ẹ̀sìn wàdé o àbùkù kàlá ṣe jù ẹ̀sìn dé o bàbá Aláàfin àti gbàgbé Gani Adams olóyè yín ní orí àpèrè mẹ́ẹ̀ẹ́dẹ́ fi jẹ ẹ ti gbàgbé àti recognize ẹ̀sà ẹ̀ dárúkọ ẹ̀ nínú fídíò yìí kò wà recognizable mọ́ nǹkan ti ṣe wàhálà ìṣègà jù ilé ògbà ọ̀nà ògbà kí ló dé orí àpèrè yìí ló fi Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ tún recognize ẹ náà mọ́ lórí àpèrè yìí lọ́yọ̀ọ́ àti ẹ̀gbárùwò lóògùn ọ̀fẹ́ o ibo ni gbogbo àwọn ọmọ Gani wà ẹ gbà mí ìyọ ìrònú àánú Gani wá ń ṣe mí ẹ̀yin èèyàn ẹ rojú Gani bẹ̀yẹn ni ojú Gani wá kéré ó wá rí pò nìkan ni ó wo bí ó wo everywhere pé ọṣẹ yí mi ọṣẹ kọṣẹ lélẹ̀ kí ni mo wá jẹ ń bí bẹ́ẹ̀ ni pé Gani á máa ṣe bẹ́ẹ̀ ni wípé kó afẹ́fẹ́ pé ń pa kó disappear bẹ́ẹ̀ yẹn pé irọ́ kò jọ afẹ́fẹ́ ògbé Gani ti jẹ wọ̀ oògùn òdùn mọ́ àti fún Gani léèwọ̀ jẹ́ Gani ti jẹ́wọ́ ogun ti bàjẹ́ kò tí ì mọ̀ ní Gani ó mọ̀ pé ó ti jẹ́wọ́ ó ìrò pé àwọn kìíní yẹn ń dún kó dún ó ti jẹ́wọ́ ó mọ̀ ní. kí ló irú ẹ̀ṣẹ̀ wo gan ló ṣe bàbá Aláàfin ìlà mọ́ọ̀ṣì kí ni Gani tó tún gbé ìwà iná dọ́dọ̀ Aláàfin ọ̀wọ́ adé ni tí Aláàfin fi wá yéye bó dẹ̀ ti sọ ó máa lẹ́yìn ìgbéraga ò dáa nígbà tó ń ṣe bẹ́ẹ̀ dẹ̀ tí bàbá Aláàfin wà àtàwọn olórí Àbíwùmí tó lọ́ à ń ṣèkì kí ló dé Gani ìparun ní ìgbéraga adé sọ́sọ́sọ́ Gani ògbọ́n kò má dúró bẹ́ẹ̀ gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àwọn elders wọ́n ti foríkorí wọ́n ṣẹ̀sẹ̀ ara wọn wọ́n kìsà ara wọn ṣé ẹ ti gbọ́ latest nǹkan tó fẹ́ ṣe ẹ ti gbọ́ èmi ò mọ̀ ó yá kò tí ì late ẹ wá gbé lẹ́nu. ìbéèrè òun ní sà bàbá báwo lẹ ṣe mọ Adéyẹmọ Ìgbòho òòṣà sí. níbi tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ tí wọ́n bá jẹ́ téèyàn tiẹ̀ ni tí wọ́n bá jẹ́ téèyàn tó pọ̀ tí wọ́n ní nílẹ̀ Yorùbá Ọlọ́run gbà fún àwọn èèyàn kan ju àwọn èèyàn kan lọ bẹ́ẹ̀ ni èyí tá a fi jura wa lọ́nà ń pè lẹ́gbọ́n àtàbúrò ìjókòó wa ń bí Yorùbá nìwó apá àlàáfíà mi nì bàbá Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ ni wò lápá ọ̀tún mi ń bí wàá rí pé Sunday Adéyẹmọ Ìgbòho torí pé ẹsẹ̀ Yorùbá pé àṣepọ̀ ọjọ́ àná ló fà á ìjẹni tó dé nígbà tí mo máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí sìn ó ní mo ṣe àfiwé ọ̀rọ̀ kan lórí íńtávíù tí BBC wá ṣe fún mi nínú ilé yìí lórí ìjókòó yìí náà ni àfiwé ọ̀rọ̀ tí mo ṣe nípa Ìgbòho ni ní tí mo sọ ń bẹ̀ ni pé Sunday Adéyẹmọ Ìgbòho ó ti tún tan Yorùbá kọ́ gbogbo ẹni tó bá kọ̀ tan Yorùbá tí ò bá forúkọ Sunday Ìgbòho sí tí ò sọpa tó kú kò tí ì rí tán Yorùbá sọ ó ti tún bọ́ pátápátá ìran Yorùbá ò ṣẹrú rí ṣùgbọ́n díẹ̀ ló kù káwọn kó ẹrú lọ́wọ́ Fúlàní àgbà tó mọ ìjáde bọ́ta pé àní gbarú eléyìí o ẹ̀gbọ́n mi wálé láti ìlú òyìnbó ó dẹ̀ gbé 500 million naira wálé ó wá fi dá oko pé a máa ṣe ọ̀gbìn rẹpẹtẹ a máa bó gbogbo ilẹ̀ Yorùbá látòkè Ògùn wọ́n dẹ̀ pa sóko Fúlàní dẹ̀ pa sóko gbogbo ogún yẹn dẹ̀ bàjẹ́ gbogbo 500 million yẹn dẹ̀ wọ́n mi gbogbo katapila tó gbé wálé Fúlàní wọ́n fi gbogbo ẹ̀ di tó jóná tó wọ́n jogún ẹ̀ lóko òun dẹ̀ wá ní ibi tó produce yẹn gbà ní oníláàrí ó ń bọ́ gbogbo wa yìí ó wá ní kí n má bọ̀ yín mọ́ yín náà wá ṣiṣẹ́ ògbìn
iṣẹ́ táwọn bàbá wa ń ṣe tán fi ń bọ́ra wọn ni ẹ wọ́n á pa sóko lórí kílò fẹ́ǹsì ẹ̀ Fúlàní ń jẹ kúkú tán ẹ wọ́n á parú èèyàn bẹ́ẹ̀ yẹn sóko mo wá fi ọ̀rọ̀ yẹn wé níṣàbí agbogbo àkàlà ó ní ká tó túró lógun bí níṣàbí agbogbo àkàlà ilé ata sí 6,000 years ago 6,000 years ago ìran Yorùbá ti ní olórí ogun gbẹ̀yìn wọ́n ń jẹ olórí ogun nílẹ̀ Yorùbá Ọ̀ṣọ́ọ̀sì lólórí ogun ilẹ̀ Yorùbá òrìṣà nílé ni wọ́n ń bọ ní nífẹ̀ẹ́ wọ́n ń bọ kiri gbogbo ìlú ni Ọ̀ṣọ́ọ̀sì yẹn kò gbàrà ńlá kí ìyà kúnkún ta lé Yorùbá àwọn ọba kan ti dìde ń sìn pé Sunday Igboho yìí ó láti jẹ oyè Ọ̀ṣọ́ọ̀sì yẹn olórí ogun property ilẹ̀ Yorùbá nìyẹn kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò tó kí ló ń járe Ọ̀nà Kakanfò ṣéde Yorùbá ní Kakanfò ó ti o olórí ogun ilẹ̀ Yorùbá gangan Ọ̀ṣọ́ọ̀sì ni ẹgbẹ̀rún ọdún 6 tí wọ́n ti jẹ́ gbẹ̀yìn ni Ọ̀ṣọ́ọ̀sì bẹ́ẹ̀ ni àwa ń bẹ Ọọ̀ni Ifẹ̀ àwa kan ti dìde pé báwa dáhà báyìí lọ́la ẹni tó yẹ lóyè ni àfẹrúgbà bùkún ni ẹni tó kówó tí Gani fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sílẹ̀ Fúlàní ni 300 million ló kó fún pé fún bàbá tó fẹ́ ju ìlọ́lẹ̀ ní 200 million kí wọ́n 100 million jẹ́ 300 million wájú yẹn nǹkan tó fẹ́ ni pé kó lè campaign against Tinubu kó win election ẹni tó lọ́n bá dúró tí o ti dúró tì bẹ́ẹ̀ o lè lé bá o lè yálẹ̀ ó ra Gani mọ́ra ó fi gborí Ààrẹ Ọ̀nà Kakanfò fún nígbà tí Fúlàní wá rà ẹ̀ kó joyè Ààrẹ Ọ̀nà Kakanfò títà ló wá ṣe kókó owó yìí lẹ̀ ebi tiẹ̀ náà ló máa ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tó lọ́n fi síbẹ̀ ó ti fi síbẹ̀ gbogbo ogun tí wọ́n gbé Tinubu ní débẹ̀ kò lè ṣeé ṣe mo wá rántí pé ìyan Yorùbá ló kó Yorùbá lẹ́rú tẹ́lẹ̀ Ọ̀yọ́ ló ń kó Ẹ̀gbá lẹ́rú kò sílùú tí Ọ̀yọ́ kó lẹ́rú rí ó tún kó lẹ́rú wọ̀lú Ègùn ó kó wọn lẹ́rú wọ Kútọ́nù ó kó wọn lẹ́rú wọ Pọ̀tínóvò bẹ́ẹ̀ ni Ọlọ́yọ̀ ń jagun kiri ó dẹ̀ ń kó wọn lẹ́rú ó dẹ̀ ń fọba jẹ sílùú wọn yẹn tọmọ Ọ̀yọ́ pé ọmọ Ọ̀yọ́ ló máa dé lórí. ó lẹ́tìkẹ́ ẹ̀yin ọmọ Ẹ̀gbá mọ́lísà bí agbóngbò ẹ̀kálà kábíyèsí ò bàbá mi ní Bàrígà wọ́n recognize yín wọ́n ní lísà bí agbóngbò àkàlà láti ìgbà tí ẹ̀ àdẹ iṣẹ́ mọ̀ ẹ́ pọ́n máa ṣọdọ́